ẹ̀yin èèyàn ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kú ìyálẹ̀ta ẹ káalẹ́ ní gbogbo ibi tẹ́ ẹ bá ti ń gbọ́ mi. ojú tẹ́ ẹ fi ń wò mí ò ní fọ́ bẹ́ẹ̀ létí tẹ́ ẹ fi ń gbọ́ mi ò ní di láṣẹ Èdùmàrè. àbárí lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel àtàwọn tó ti ṣe ìrànlọ́wọ́ fún lóríṣiríṣi la tún mú wá fún yín lásìkò yìí. pàápàá jùlọ lẹ́yìn ìgbà tí àwọn àgbà òṣèré àti adẹ́rìn-pòṣónú ilẹ̀ wa bàbá Parí Olódó àti bàbá Òtòló jáde láti wá sọ irú èèyàn tí Àgbàlá Gabriel jẹ́ àti àwọn ohun tójú wọn rí nígbà tágbàlá Gabriel ń ṣe ìrànlọ́wọ́ fún wọn. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn àgbà bí ìlú gángan láyé rí bó ṣe kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì. èèyàn lè jẹ́ èṣùbèlèké èèyàn bíi pátápátá lọ́dọ̀ àwọn kan wọ́n sì jẹ́ áńgẹ́lì tí Ọlọ́run rán lọ́dọ̀ àwọn ẹlòmíì. eléyìí ló dífá fún àwọn ọ̀rọ̀ tí àwọn àgbà òṣèré ilẹ̀ wa méjèèjì jáde láti sọ nípa Àgbàlá Gabriel. bàbá Parí Olódó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé òun ò tiẹ̀ lọ sọ́dọ̀ Àgbàlá Gabriel fún ìrànlọ́wọ́. wọ́n láwọn kàn jáde dúpẹ́ lọ́wọ́ rẹ̀ lórí bó ṣe ń ran àwọn àgbà òṣèré ilẹ̀ wa lọ́wọ́. Àgbàlá Gabriel wá gbé fóònù rẹ̀ tó sì pe òun pé bàbá Parí Olódó sẹ́yìn nìyẹn ẹ gbọ́ kí la lè ṣe fún yín. wọ́n ní fún díẹ̀ yìí olóore ni Àgbàlá Gabriel jẹ́ lọ́dọ̀ tàwọn. bàbá Òtòló náà sọ̀rọ̀ wọ́n ní olóore ńlá ni Àgbàlá Gabriel jẹ́ kódà ẹni tí Ọlọ́run rán sáwọn ni. nítorí ìgbà tí ojú ń pọ́n igún àwọn olùṣọ́ àgùntàn Adémọ́lá Amúsàn táwọn èèyàn mọ̀ sí Àgbàlá Gabriel lọ́lọ́run lò láti yọ àwọn kúrò nínú ìpọ́njú yìí. tọ́ ẹ̀yin èèyàn Haúsá ní Ganiya Fiji ìròyìn ò tá fojúbà ẹ jọ̀wọ́ ẹ wá nǹkan fìdílé. ẹ gbọ́ àwọn nǹkan tí àwọn àgbà òṣèré yìí sọ nípa ìrírí wọn lọ́dọ̀ Àgbàlá Gabriel àti ìhà tí wọ́n kọ sí ọ̀rọ̀ Àgbàlá Gabriel tó ń dàrún ìròyìn lórí ayélujára báyìí. ẹ kú àárọ̀ o ẹ kú ìyálẹ̀ta nílé lóko ni gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n Nàìjíríà mo kí yín. ọ̀jọ̀gbọ́n Nàìjíríà lé lóko lẹ́yìn odi nílùú èbó mo kí gbóyè o ọ̀rọ̀ tó ń lọ. ẹ dákun ẹ̀yin ọ̀jọ̀gbọ́n Nàìjíríà mo fẹ́ bí ní ìbéèrè ẹ̀yọ̀ pé mo sì fẹ́ kẹ́ ẹ dáhùn mo fẹ́ kẹ́ ẹ fi òye àtọgbọ́n yín kẹ́ ẹ fi fún ọgbọ́n àtòyé yẹn Ọlọ́run jẹ́ ọjọ́ba o. ìbéèrè mi náà nìyí ẹni ó ṣe bẹ̀ tí ò níyọ̀ tó fún wa jẹ tá a wá ní kí Ṣàngó pa ẹ dákun ẹni tí ò ṣe bẹ̀ kí ní ọ̀pá o. ìtọ́kọ̀jú sẹ́nìkan ẹ̀yin ní kọ́sẹ́lẹ̀ mẹ́bí inú gangan ọ̀rọ̀ Àgbàlá Gabriel. lọ́dọ̀ tèmi èèyàn gidi ni Àgbàlá Gabriel o èèyàn dáadáa ni o ẹni ó bá fojú olóore gógi àbùkù gbẹ̀yìn ayé ní ọkàn ìyẹn mo fi ní ìtọ́kọ̀jú sẹ́nìkan yìí ní kọ́sẹ́lẹ̀ mi ó ṣe dáadáa fáwa ó ṣe dáadáa fún mi ó ṣe dáadáa fáwọn òṣèré tí mo mọ̀ kan dáadáa tí wọn adélé dínà yẹ. nínú àwọn tó ṣe dáadáa fún mi tí mi ò nígbàgbé láéláé Àgbàlá Gabriel number 1 lẹ́yìn náà ni Kúnlé Afọ́d ọmọ dáadáa lọmọ náà. ó tẹ̀lé òwe àwọn àgbà wípé èyí ó bá fẹ́ dàgbà kò ní gba ọ̀pá ìrìn kúrò lọ́wọ́ àgbà mi ò ní gbàgbé wọn. Àgbàlá Gabriel nígbà tó rí àwa tó pàdé èmi in particular nígbà tí gbogbo nǹkan ti tán ni nígbà tí mo wà nú ẹrọ̀fọ̀ lọ́fà èmi jáde tí mo jáde mi ì lè ṣe ibi sírò ẹni bẹ́ẹ̀ mi ì lè gbàgbé ẹni bẹ́ẹ̀ láéláé Ọlọ́run jẹ́ kí n rìn nítorí wàá kó kálí wọlé kó sọ èmi o mi ò lè gbàgbé. ìgbà tí nǹkan lé yẹn àwọn aráalé mi gan àbádọ́ mi wọn ò dá sọ̀rọ̀ mi àwọn aráalé mi tí mo ń sọ yẹ kó yẹ yó èyí ṣe àwọn aráalé mi ti àwọn aráalé mi ó jẹ́ kí Yorùbá yẹn ti yẹ yín tí n bá láwọn ará ilé mi àwọn fámìlì mi mọ̀ ń sọ àwọn tó ju fámìlì mi lọ ni mọ̀ ń sọ yẹn làwọn ará ilé mi tá a jọ wà wọn ò rántí mi àwọn kan nínú wọn ti ń pè mí ní ológo àná torí àwọn tí dogo tí wọ́n jáde wọ́n ti darúgbó ògo wọ́n ti darúgbó pé ògo yẹn ti lọ sinmi wọ́n ti bẹ́ǹchì ògo yẹn wọ́n sọ bẹ́ẹ̀ Àgbàlá Gabriel tó wá rìpọ́lìṣì ògo yẹn lóòótọ́ nípasẹ̀ Ọlọ́run náà ni o ṣùgbọ́n tí ò bá pè mí ìyẹn lè wà bẹ́ẹ̀ láíláí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyẹn wa tó pè náà tí ò bá pè wọ́n lè wà bẹ́ẹ̀ wọ́n rí wọn tí wọ́n rí wọn rí. now Àgbàlá Gabriel ló mú mi mọ ẹni tí ó fún mi nílẹ̀ tí mo fi kọ́lé nígbà tó di wípé ìbò lọ fẹ́ kọ́lé sí Àbótòlò mo lè kó ní Èkó ni wọ́n gbé wọn ò ní kémi wá sí inú ṣọ́ọ̀ṣì Àgbàlá Gabriel kí wọ́n kọ́lé
Àgbàlá Gabriel òun ló mú mi mọ Kẹ́hìndé ní Indianapolis ní Amẹ́ríkà. Mr. Kẹ́hìndé yẹ ló fún mi lẹ́tí mọ́kọ́lé sí tí mo dẹ̀ gbádùn ẹ̀dọ̀ lálọ́. Mr. Kẹ́hìndé ti máa pè lọ́wọ́ kan báyìí òun sọ̀rọ̀ fún mi sí mọ̀mọ́ ni mo lè má parí ẹ̀ láìláì tí ì bá ṣe Àgbàlá Gabriel. Ẹnìkan bẹ tí mo gbádùn ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí jù Ọ̀túnba Maidona Gbénga ó ń bẹ ní UK. Nígbà tó rí mi lórí Àgbàlá Gabriel bí o jẹ́ ṣe ara sọ́ọ̀ṣì Àgbàlá Gabriel tó rí mi lórí ọgbẹ́ni yóò ti ń wà ńlọ́wọ́ kọ́ńtàtì ẹnìkan lẹ́nìkan wá mú mi mọ́ tí mo rí oríṣi òde ló ti ṣe fún mi. Ẹ dákun ṣé kìí ṣe pàṣẹ Àgbàlá Gabriel o èmi ò lè gbàgbé ẹ o Ọlọ́run ní jẹ́ kí n rí ẹni olóyún tó ló ṣèṣì ni ẹ dákun sóyún fò mọ́ ni ó lóyún níkùn ọmọ lóyún ó ló ṣèṣì ni ṣé kò dé Nicaragua lóyún fò mọ́ kò lọ sílẹ̀ Kathmandu oyún ò fò mọ́ ọmọ máa lóyún ni àwọn táwa mọ̀ yẹn àdédé mọ̀ wọ́n tú Àgbàlá Gabriel làwọn fi mọ̀ wọ́n ilé tí a ti bẹ́ǹtì wa kó bẹ́ẹ̀ gbà kan àti padà síbẹ̀ àti wọ́n á ṣe dáadáa sọ́ọ̀sì kan láságbà débẹ̀ tá a fi padà débẹ̀ nígbà tí all hope seems to have lost tí gbogbo wa ti bí dìbò yá sáà lè rí kẹ́ni mọ́ ọ dẹ̀ àwa jọ àdẹ̀tọ̀ rí kẹ́ni yẹn mú ìjọba owó káàdì kò sọ nítorí kò sẹ́nìkan ẹ̀yìn ní kọ́sẹ́ lómi ìbílẹ̀ gangan gẹ́gẹ́ mo sọ lẹ́ẹ̀kan lọ́dọ̀ tèmi Àgbàlá Gabriel very nice man tó dẹ̀ dáa òní ṣùgbọ́n gbogbo èèyàn lé láìkè èèyàn bẹ́ẹ̀ ni gbogbo èèyàn lé nífẹ̀ẹ́ èèyàn àmọ́ tá a bá rojọ́ bí lọ́nà ọjà ẹ̀jẹ̀ sọ̀rọ̀ olóore náà bàbá dára olóore l'Àgbàlá Gabriel o kò sí bá ṣe ṣe bolo tí ò ní rùn gbẹ àwọn kan láìkè èèyàn kan fúndi kan àwọn kan láìkè èèyàn míì fúndi míì àwọn adigunmọ̀dàrú ní láìkè ẹlòmíì nítorí tí ń ṣe adigunmọ̀dàrú àtẹ̀yàn gidi ò ní láìka ara wọn o nítorí pé nǹkan méjìlá kan bẹ tí wọn ò ní fẹ́ràn ara wọn tí bèè láì fọn ìgbín ọ̀fẹ́ràn ayọ̀ ó di méjì ẹ̀tù ọ̀fẹ́ràn sáná aṣọ funfun ọ̀fẹ́ràn epo pupa ó di mẹ́fà òkóbó ọ̀fẹ́ràn ìyàwó ó di mẹ́jọ olórí burúkú ò ní fẹ́ràn olórí ire ó di mẹ́wàá àwọn ọmọ olè wọn ò ní fẹ́ràn àwọn ọmọ ọdẹ nítorí pé àwọn ọmọ ọdẹ ní máa pa wọ́n àwọn kan tí wọ́n rí jẹ́ nómọ̀dàrú tí wọ́n fẹ́ gbé platform wọn sókè inú bàjẹ́ nìkan làwọn ti máa jẹ ṣùgbọ́n bẹ́yàn bá jálé onílébọ́lé tiẹ̀ ó tán ara ẹ̀ lé o ẹni ọ bẹ̀rẹ̀ tí ń dé sa òkété yára bí ọba òkè ń wò tí olúwa rẹ̀ ẹ tó bá jẹ́ olórí ẹja pé lórí ni ẹ má jẹ́ àbátí ẹ̀jẹ̀ ẹ má jẹ́ àfẹnú bá tiẹ̀ jẹ́ lọ́dọ̀ mi Àgbàlá Gabriel na special man ó jẹ́ bó ṣe jẹ́. rọra ṣe o anybody tó bá fẹ́ sórí rọra ṣe o anybody tó bá fẹ́ sórí. Orí níwọ̀n orí ó níwọ̀n wọ́n ní pánsá òfúra pánsá já àjà fúra àjájì onílé tí òfúra olè ní oko mi ní ipò náà Ọlọ́run mọ́ra mi dẹ̀ ní jẹ àjẹsẹ́ olúfọ́ lọ́wọ́ Ọlọ́run bá mo tún fàsìkò dúpẹ́ lọ́wọ́ Adémọ́lá Amúsàn Àgbàlá Gabriel ọdún kẹta rẹ̀ 2023 he came to my home olóhùn kò ń ṣe mí lóore mo ti kọ́lé mi ṣùgbọ́n gbà tó dé mo dẹ̀ tí mo wọ́ gbogbo compound mo dẹ̀ tó ní géètì ilé ni mo kún ilé with àwọn kan tó rí tó ṣe fún mi pẹ̀lú àwọn foundation rẹ̀ ó dẹ̀ tó fẹ́ mi pẹ̀lú mọ́tò tó mo dẹ̀ appreciate everybody know most every day most every time ni mo post appreciation mi torí unexpected nǹkan tó ṣe fún mi mi ìṣọ́ ọmọ ọjọ́ ẹ̀ mi lọ ṣọ́ọ̀ṣì ẹ̀ rí you just call me torí pé mo appreciate bó ṣe oore fáwọn kan ó kàn dẹ̀ rí ó dẹ̀ pè mí sáà bàbá parí olódó bẹ́ẹ̀ ni mo dẹ̀ bẹ́ẹ̀ pín kí ni mo fẹ́ àtọ́ nǹkan fọlọ́ ilé mi ni mo gbé o orí tẹ́ bá bí láti ṣe fún mi ẹ lè ṣe o and he came and he do it for me ojú tó ń wò mí lónìí ojú yìí ò ní fọ́ ẹ ní ṣoore tẹ́ máa jẹ̀bi lé lórí gbogbo etí tó ń gbọ́ mi lónìí oore tẹ́ máa padà dìbí lé yín lórí ẹ ní ṣe ibi yóò bá bọ̀ wọ́n níbi tá a bá ti ń ṣe a máa ń jẹ
àwọn kan lámúrọ̀bà, àwọn kan ní kidnapper. Ṣùgbọ́n nípa ẹni yìí, ọ̀nà tó wù láti fi ṣoore ló ń ṣoore tiẹ̀ yìí. Ṣùgbọ́n ká ní ìbámọ̀ máa ṣoore fáwọn ẹ̀dá, ká lọ́wọ́ kó máa padà yọ síbi tó yọrí sí. Ìbá máa ṣoore fáwọn ẹ̀dá tó ti yé, ìbá máa ṣoore fáwọn èèyàn. Ṣùgbọ́n tó bẹ̀ jù bẹ́ẹ̀ lọ, a lè blame rẹ̀. Mo kàn fẹ́ bẹ gbogbo ẹ̀yin tẹ́ ń jáde sí Pastor Agbala Gabriel, tẹ́ ń sọ oríṣiríṣi gbogbo tí ẹ sọ látọdún yìí, láti jọ́ yìí tẹ́ ò sọ. Oníkálukú wá ń jáde wá ń sọ oríṣiríṣi ń pa mánu. Ẹ sà, ẹ sma, ẹ jọ̀ọ́ tó ẹ bẹ̀rù Ọlọ́run. Ẹ má ti ara èèyàn ṣe Ọlọ́run o. Ṣé ẹ mọ̀ pé Ọlọ́run tó dá àwa náà ló dá Agbala Gabriel? Ẹ jẹ́ kó Olúwa fún rẹ̀ judge Agbala Gabriel. Tó bá jẹ́ gbogbo t'Agbala ń ṣe dáadáa ní, ẹ jẹ́ kó lọ judge ẹ̀. Bá dẹ̀gbẹ́ tó ó ti ń ṣe tó lòdì sọ́lọ́run, ẹ jẹ́ kó lọ judge ẹ̀. Gbogbo tó kálukú ń jáde tẹ́kùn kan sọ̀sọ́kúsọ tó ní kí wọ́n sọ, ẹ sà, ẹ bẹ̀rù Ọlọ́run. I'm not here to come and defend him. Mo kàn ń bẹ̀ wá pé àkọlà máa judge ẹ̀. Ẹ jẹ́ kó lọ fún rẹ̀ judge ẹ̀. Bàbá kan jáde ní ìsìtò ní ọkọ̀ single mother. Ó lóun foundation kìíní kan single mother tó náà sọ oríṣiríṣi nípa Agbala Gabriel. Gbogbo ìgbà tó ti ń kan ìtí ń ṣẹlẹ̀ where are you? Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ á níbẹ̀rù Ọlọ́run. Ẹ jẹ́ á níbẹ̀rù Ọlọ́run. Ẹ jẹ́ á níbẹ̀rù Ọlọ́run. Torí ẹ̀ mo ṣe ń bẹ̀ wá pé gbogbo tá à ń sọ sí màánú lára táwọn ẹ máa ti pàṣẹ ìṣẹ́ lọ. Èmi dúpẹ́ ọ̀rọ̀ tí ṣòfin mi ò ṣọmọ ọjọ́ ẹ̀. You do for me and I appreciate him. Next time, gbogbo ẹni tó bá ṣe fún tó bá padà bíṣù tó ó kò ọkọ̀ lọ́rọ̀ bá. Àmọ́ ẹ jẹ́ kó fi ọ̀bọ̀ ilẹ̀ fọlọ́run. Ẹ jẹ́ ká filẹ̀ fọlọ́run. Ohun tí mo sọ yẹn lọ gbà gbogbo ẹ̀dá tó bá ń dájọ́ tó yóò yẹ kó dá lórí bọ̀bọ̀ yìí. Ẹ má yẹ kó ló ń kúnra ẹ̀. Ẹ má yẹ kó jọ́ọ̀jì yín. Ẹ fi máa ń sílẹ̀, ẹ jẹ́ kó ló ń jọ́ọ̀jì ẹ̀. Kò gbébọn, kò yọ̀bọ̀n. Kì í ṣe pé ó ń pa àwọn èèyàn tó ń ṣe àbùràkádàbà. Ìlànà tó mọ̀ lórí ìjọ ló fi ṣe ìrànlọ́wọ́ fáwọn èèyàn. Tó òun náà ti rí ayé báyìí ó ti mú báyìí ṣe rí. Agbala Gabriel, ìmọ̀ràn tí máa fún yín sá, ẹ má bínú. Ẹ gbàgbé pé help be you anybody. Ẹ gbàgbé foundation kan, forget about foundation. Go and face your church. Lórí ìjọ tọ́lọ́ ń pè é sí, tẹ́ ń gbàdúrà, táwọn èèyàn wá gbàdúrà, ẹ lọ fèsì. Ẹ gbàgbé anything foundation pé ẹnìkan gbé wá, wọn kàn ṣe ẹnìkan. Ẹni tó bá gbé lọ sí hospital àbí kàn gbé lọ sí ìjọba, ẹ má ṣe mọ́. Òun ló fa àkóbá ẹ̀. Tó wáyé pé ṣọ́ọ̀ṣì yìí nìkan lẹ́ ń ṣe, tẹ́ ń ṣe wọn bá ràn lọ́wọ́ lórí ṣọ́ọ̀ṣì kò ní rí báyìí. Ṣùgbọ́n Ọlọ́run ni o, onígbàgbọ́ gangan ológun ayé fẹ́ mú. So bro, pastor ẹ má bínú, ẹ ṣọ́ra. Òun ni mo ṣe ní pásá òfurá, pásá já àjà òfurá, àjájìn, onílé òfurá, olè òkò. Agbala Gabriel, rọra ṣe o, anybody tó bá fẹ́ ṣeré Ọlọ́run adájọ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run a kò yọ. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ń dájọ́ yẹn èmi àti àtọ́lọ́run ó kù. So èmi ò dín náà yẹ o, mo tó ṣe fún mi mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Tó bá jẹ́ ní tó ṣe dáadáa ni ó wà pẹ̀lú ọ̀run àtọ́lọ́run. Tó bá kó jẹ́ ká tó Ọlọ́run àjọ jẹ. Tọ́ ọ̀rọ̀ lẹ ti gbọ́ látẹnu àwọn àgbà òṣèré ilé wa méjèèjì yìí. Ẹ̀yin èèyàn ẹ jọ̀wọ́ ẹ bá wa dá sí ọ̀rọ̀ ìlábala àríwísí. Lẹ rí sí àwọn ọ̀rọ̀ tí àwọn àgbà òṣèré ilé wa méjèèjì yìí sọ. Jẹ́ ká mọ̀ ní comment section tẹ́ ẹ bá sì ti tẹ̀lé ìkànnì wa. Ẹ jọ̀wọ́ ẹ bá wa tẹ subscribe button kẹ́ ẹ tó lọ. Òkìkí wa ò ní kàn fáburú láṣẹ Èdùmàrè.